ẹ̀fà yábọ̀ gbẹ̀dọ̀ ẹ̀ta gbérí gègé èjì kúkú kúròdò èyí nílá erírì édébòrò dẹ̀ṣẹ̀ mọ́ òtúndé. Sunday Adébáyọ̀ yìí ló rán mi wá bí o. Ọmọ agbo ilé ẹ̀lú rí nínú ẹbí ìdọ̀fí ní ìlú Ìsì Èkìtì. Ìlọ́bẹ̀ mi lọ́wẹ̀ ó ní àlámọ̀ ọ̀gẹ́. Ìlú tó wù yìí nílùú abínibí mi ṣe. Ìsì Èkìtì ni mo tẹ́kọ̀ létí tí mo kọrí sí. Ọba Adédayọ̀ George Àkàndé Orókòyọ̀ kejì Olùsì ti ìlú Ìsì Èkìtì. Ṣé bẹ̀ lálàáfíà ara? Kádé ó pẹ́ lórí o kábíyèsí. Kẹ́sìn ọba ojú òkú pẹ́. Ọmọ Olùsì amagogo dẹ̀mẹ̀múlúfẹ̀. Ọmọ Òsì ọ̀rọ̀ ọmọ òkú. Ọmọ Òsì akókó bọ̀bọ̀ Òsì nìkan ni. Ọmọ Olùsì àmẹ̀sùrù pàgbó. Oníjẹ̀sùrù kẹ́ ẹ mọ́mọ́ oyún sí i. Kẹ́ ẹ mọ́mọ́ oyún sí i ọ̀nà Òsì rẹ̀gẹ̀rẹ̀ ni. Ọmọ ògún lé Òsì àṣẹwàyókè ìwúmarọ́. Ọmọ Òsì mògún. Ọmọ amúdàsílẹ̀ mógún ẹrun pani. Ọmọ ẹ̀bí báyìí ní Olùsì ìkọ̀sọ̀rọ̀ àdùsálúgbò èyé. Ọmọ òfun yùyù ṣòro. Ọmọ olóró kan tó kó bọ̀ iṣẹ́. Ọmọ ẹlẹ́ láwẹ́jú. Ó ṣe sírì dánilẹ́jọ́. Òkè lílá ìjì tí ó dùn gọ́rọ́gọ́rọ́ lúlẹ̀ àṣẹ ni. Ẹni lágbẹ́gì lẹ́yà ó dédé lùmọ̀ọ́gún. Ó mẹ́gígún wọ̀kọ́. Ọmọ sọ̀yìn sábẹ́ ìyá. Òsì ọ̀rọ̀ ọmọ àtọkọ bọ̀bọ̀ Òsì nìkan ni. Ẹbí mẹ́sàn-án níbẹ̀ lù sí Èkìtì. Àmọ́ ọ̀kan ni gbogbo wa jẹ́ ìfẹ́ ló so wá pọ̀ ṣọ̀kan. Ọ̀kan ni wá ní ìlú Òsì, ọ̀kan ni wá. Ọ̀kan ni wá Òsì ọ̀rọ̀, ọ̀kan ni wá. Ẹbí mẹ́sàn-án tó ti bẹ̀ lù sí Èkìtì. Ọ̀kan ni wá. Ìfẹ́ ló so wá pọ̀ ṣọ̀kan. Ẹbí ọmọ wa ni mo kọ́kọ́ kọrí sí o. Ọmọ wa ọmọ ẹkùn láàfin. Ọbẹ̀ ni lórí ọyàn wa. Ọ̀pọ̀ àníjọ́ òkú rẹ ni. Ọmọ apanàjàre. Ọmọ òkú bàbá yèyé èkejì òrìṣà. Ọmọ òkú dẹ̀dẹ̀ lókè ìmọ̀rún. Òkú òdì o. Ọmọ àgbọ́gbọ́mọ̀jà. Ó gbọ́mọ ní burúkú orí. Ọ̀gbaragajà ọrùn olórí ojú ní ẹ̀jù bọ́. Ayọ̀kọ̀yọ̀kọ̀ àmú. Èrù ọmọ wa náà ibà ọmọ wa mẹ́rin bá tọ́ ni. Ọmọ ìdídún gbéra ní Ìjìsù ìfẹ̀sí bẹ́là ọ̀fin. Ọmọ òpóhùnlé ọwá kẹrin ọ̀nà Ìjìsù róróró. Ọmọ alágbára gidigidi ọ̀nà Ìjìsù. Àgbàrá màrí lọ́kọ́ mẹ́rùn ṣálẹ̀. Ó fi kòjà súlẹ̀ àná rẹ̀. Ọmọ amọ́mọ́ orúbọ kéèyè rẹ̀ adúpẹ́ àná. Ọmọ afárá fàfà ọ̀nà òfin kò ṣeé dákọ̀ ọjà. Ọmọ adọ́dọ̀ arí gidi fọ́wọ́ ọ̀rọ̀. Ọmọ eléjò tẹ́rẹ̀ olórí kẹrin gọ̀gà òkè pẹ́lá ọ̀fin. Ọmọ olókè èèmọ̀ létè o. Ọmọ olókè èèmọ̀ létè. Òkè kí mo gbérí òkan dàbí ẹyẹ. Ọmọ wálá ọ̀fin. Ọmọ ẹ̀ṣẹ́ pàgbó lọ́wọ́ ẹbọ. Ó mú sọ̀rọ̀ ọ̀kú. Ọmọ amúdi pẹ̀sì sílẹ̀. Ọmọ mi kòkò sáré wù kókó. Ọmọ oríire ìdádé. Ọmọ ìfirigbẹ̀ ẹ̀gẹ̀jì kan mú ìdíràn ọmọbìnrin kẹ̀jẹ̀ lúlẹ̀ ní òrò. Ọmọ alágbàgbà sí tóbi ìhùtì oró. Ọmọ apá ànájàre. Ọbẹ̀ ní lórí ọyàn wa. Kíkẹ́ ìbíbù rẹ̀ aṣọ wùyẹ̀wùyẹ̀. Ọmọ wa lọ́mọ wa. Èjíjẹ̀ ẹran ẹṣin. Ọmọ wa lọ́mọ wa èjíjẹ̀ dìgbàrà ẹkùn. Ọmọ pẹ́pẹ́yẹ ìjẹ̀ láàrin òun ọ̀sìn. Ọmọ ẹlẹ́dẹ̀ àrìn ságbálí òrò. Akílẹ̀ nùkọ̀ ní ságbá alíbẹ̀. Ni àságbélúlé rẹ̀. Ọmọ agbẹ́gbọ̀ ẹkùn ìrì. Ọmọ àgbọ̀gbọ̀bọ̀ ọjà. Ọmọ aláyé gbẹ̀ẹ́dẹ̀gbẹ̀dẹ̀ bí ọ̀nẹ́ láyìn. Ọmọ ìgbọ̀n bí gídá. Ọmọ ilẹ̀gbẹ̀ bí omi. Ọmọ amókìkù ṣòro. Òkìkù omi ṣòro bọ̀ sí lírí lójú mi. Ọmọ ìtó tó hù ú. Ẹ jẹ́ kó mọ̀ wá o. Ọmọ wa ọmọ ẹkùn. Ọmọ olókè mọ̀ létè. Òkè kí mo gbérí òkan dàbí ẹyẹ. Ẹ jẹ́ ṣọmọ wa pẹ̀lẹ́. Ọmọ wa ọmọ ẹkùn. Ọmọ olókè mọ̀ létè. Òkè kí mo gbérí òkan dàbí ẹyẹ. Ẹbí Ìlẹ́sà ni mo tún gbà lọ. Ọ̀tàrò ọba òde.
olúgbọ̀nà àrípa dídé ojú kó bẹ̀yìn ti ṣe àtòríbọ̀ wà máa kú ọbọ̀ lòjò ọbọ̀ ni kò sí yá ọbọ̀ lòjò ọbọ̀ jẹ́ ọ̀dọ́ rẹ̀ ọmọ àdìrò kò ṣe é sọ ọ̀sájà orí ibú kò ṣe é ọjẹ́ ọmọ òfun yùnyù ṣòro ìjọ òpẹ́rin mọ́bù tèmi ìjọ ọ̀pẹ̀kọ̀ mọ́bù tèmi ọ̀rìjọ́ kan pọ̀yàn nílẹ̀ omi ahùnrin ọ̀ṣìkàbù tèmi o ọ̀yàn nílẹ̀ omi ahùnrin àmì jọ̀jọ̀ fún ọmọ adigbà oṣù tọrẹ bẹbí tìyín o alágbàlá àgùn sí mi àtòríbọ̀ bàbá kú ọwọ́ lulẹ̀ ọwọ́ lóko ọwọ́ rìrì láhùnrin ọwọ́ tìkùtìkù ọmọ àìrìn àti ìbàdànà ọmọ ìtàbùlí wárọ̀ ọmọ ẹgbẹ̀jì lọ́wọ́ ìpòhùn ìṣàpò kákáká ọ̀rọ̀ṣọ igi alára àgbọn ọ̀rìn orí oígùn ọ̀dúndú òwò òdìgbẹ̀rẹ̀ ìnìmíjà lára àgbọn ibi tí ọmọ aláwùrí gbàdàmọ̀ ìlẹ́sà ọmọ aláwùrí ọ̀yọ́kóró àkèrè òun ọ̀yàn ìdájá ìláhùrí òkú ọba ọmọ ẹlẹ́sìn àmẹ̀rúkọ̀ ṣèké èsì kan gbọ́kọ́ nìkan múrò kòdé ni ọmọ etí gbòógògó ọmọ ẹlẹ́sìn ìyálẹ̀dẹ́ ọmọ amábẹ́rẹ́ gúnyán kí ìdógbèrí gbé mọ́mọ́ ọmọ etí lálá ìdí ìfẹ́ ẹ̀kọ́ ó mú gbọ́rọ̀jà ó bẹ́tí kó lálé ọmọ ìgbògàngbògàn létí orí ọ̀kíyàn ríyàn lérí orí ọ̀dẹ́gbàlẹ̀ àpòròkò ọmọ òrùn ìjà ẹja gúúsù kọ́kọ́ ọmọ oṣù jìnnà ẹ̀ sọ̀bẹ́ ọmọ àgbàdo jìnnà ẹ̀ ti pọ̀nrọ̀ ọmọ amọ́jàgọ̀pẹ̀ káàmọ́ bá aṣẹ́bó kórakó ni ẹ̀ ìṣojú ríro kọ́ èṣìdálẹ̀ ibi tí ní ọmọ alágbàlá àgùn sí mi ọmọ ẹgbẹ̀jì lọ́wọ́ ìpòhùn kẹ̀ ìṣàpò kákáká. ẹbí wa ò máa ní bàjẹ́ o ẹbí wa ò máa ní dàrú. mo tún ṣe wẹ́rẹ́ o mo tún kọjá sí ẹbí ìdọ̀fin ẹbí bàbá mi late high chief Alexandra Agbésànmí Adébáyọ̀ high chief ẹ̀lúrin nígbà ayé rẹ̀ òun aya rẹ̀ chief mrs Tekla Olúwayẹmí Adébáyọ̀ tí wọ́n dolóògbé lọ́jọ́ ọjọ́sí bàbá àti màmá late pa Thomas Ajíbádé Adébáyọ̀ tóun náà ti rebi àgbáre kọ́lọ́run ó dẹ̀lẹ̀ fáwọn ẹni rẹ̀ ìyá mi Cecilia aya Adébáyọ̀ ẹ ò mọ ní dàgbà rédèrèdè lórúkọ lọ́rùn ọba high chief Ayọ̀délé Arọ́gbọ̀dọ̀ olórí ẹbí ìdọ̀fin ẹ ó pẹ́ lórí oyè ju àwọn aṣáájú lọ láṣádáni wáyé olórí ilé ẹ̀nùrín kọ́ high chief Olúrẹ̀mí dáadáa ṣé bẹ̀ lálàáfíà ara gbogbo ọmọ agboolé ẹ̀nùrín pátápátá nílé àtìlẹ́yìn ìwòdì pàápàá jùlọ Sunday ọmọ Adébáyọ̀ ẹni wọ́n mọ̀ rírì iṣẹ́ takuntakun tó ń gbénu agboolé ẹ̀nùrín ṣe wọ́n ní ọmọ ọ̀tẹ̀ ẹ̀wájú ọlọ́run ọba wọ̀ nípadà lẹ́yìn rẹ̀ ọmọ lídọ̀fin ògbólú ọmọ amúgbáyé o ọmọ ọlọ́mọ ọ̀kọ́ gbà ránran kọrun odi ọmọ kò mórí sókọ̀mù ìpàrà òdì rẹ̀ kì í ṣe máa rágọ̀ ọ̀run orí jẹ ọmọ lídọ̀fin ògbóyè ọmọ lídọ̀fin aṣọmọ ṣìngí ọmọ lílẹ̀ múrẹ̀rẹ̀ ìyìn ara ilẹ̀ mú kàn mú ìrẹ̀mọ kò ṣàṣì ìjìnà lulẹ̀ lídọ̀fin ọkọ̀lẹ̀ ẹbọ méyìn rẹ̀ ké fún kódà kú ilé ẹbọ mọ́sùn yóò pé rẹ̀ àárẹ̀ nire ni ọmọ ọlọ́rẹ̀ kò di bọ̀yìnbọ̀yìn ọmọ lídọ̀fin òróró gbílẹ̀ ọmọ lídọ̀fin ọ̀jábọ̀yèdè ọmọ alágbàdo rárá ọmọ alágbàdo òru arimọ̀nàgbé sínú àgbàdo ọmọ alágbàrá gidigidi ọ̀nà ìjísù àgbàrá kò délé jámọ́ láyà àpàyà ṣùgbọ́n límìlà ọmọ òbí gèdè arẹ́kànbọ̀ ọ̀ṣun ọmọ àṣebẹ̀ ògùn ọ̀rọ̀ tó ọmọ àṣebẹ̀ ìmọ̀ dúrúdógún àríntàn náà palímúdọ̀fín rẹ̀ mí ùbá tànà tànà ùbá má tù padà fi rínú lérẹ̀ òbí mo ṣubú dọ̀pá mẹ́nu lédùn mí ó torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó bọ̀kọ lọ́sàn-án gangan ọmọ rẹ̀ kẹjàgbò kẹ̀yìn jẹbi sí ipá ti ìyẹlẹ gígùn ọmọ asọ́gbà òkú mọ́já lọ fún káàjà rẹ̀ bá kú kọ́ ọmọ gba òkú mi yàgò mi ọmọ olúmúrò kò kọ́ tẹ́rí ugún balẹ̀ ọmọ ọ̀dọ̀fin ògbóyè ààrẹ ìlú ọmọ amúgbáyé o ó dípẹ́ oyè ọ́nì tí rí jẹ́ ọmọ eruku túbú àdòdó kẹ̀yìn ṣàgbà ìdọ̀fin rẹ̀ yìí ọmọ ihe ẹ̀bẹ̀ yìí ọmọ asẹ́bẹ̀ yìí mọ́ tógúntógún ọmọ eyín mẹ́rin ẹ̀yẹ ọmọ
ṣe é rèrèrèrè ọmọ ọlọ́sàn kan dùn rọrọ jíyọ ọsàn kan mú ìrànmọ́ kò ṣàtìjìnà olúlẹ́lì dọ̀fin ọmọ ọlọ́rẹ̀ kò so bọ̀yìnbọ̀yìn ọmọ alágbàdo àgùyá ọmọ inú oko tíyìntíyìn ọmọ àyínú oko tàbàlú tàbàlú ọmọ amáyẹrẹ ìkókò òjìbùrin oko náà ti là ìyálé kọ́ ọmọ gbọ́dọ̀ fi wẹ́jọ́ olùyàn ọlọ́rẹ̀ ọládòdò ọlílẹ̀ mú ó tún dígọ̀ pẹ́rọ̀dé. ẹbí rere lẹbí àwa o ọmọ lídọ̀fin o gbólú ọmọ arúgbáyé o ọkọlé ẹbọ méjì rẹ̀ ké fún kódà kúlé ẹbọ mọ́ sún ọ kí òpè rẹ̀ àárẹ̀ ní rẹ̀ ní. ẹbí ìjẹun ni mo tún bá lọ ọmọ ẹ̀pá tó ro ògbọ̀n nìfọ̀ ọmọ olóró ògbó òrògbó àjíròsùn àyìnlá àwọn ẹkùnsùn òbúrú àdì ọmọ ibi ìràrí iṣu ọmọ òyàn ìràrí àjọjẹ ó ṣe kẹrẹmùrìn kò ṣe ọmọ akọlọṣọ àjòjì kò wẹsẹ̀ àjòjì kò bá wẹsẹ̀ níbẹ̀ adọ ní ẹbọra ọmọ egbùdú yìí jẹ mú mọrẹ egbùdú àwẹ dúró egbùdú ilé egbùdú oko egbùdú kò wẹríwẹra kan gbọdì gbàràkún gbé sí níwọ̀nba òtàn ọmọ akọlẹ òkòlè sísọ epo ọmọ adáná epo fọ́ọ̀bù orin ìlú gbàràkájà àtànà níṣẹ̀rú akọlọṣọ omi ẹjẹmu ọmọ ìjẹmu àbàtà mẹ́bí nìyí o ọmọ abúlé oṣó kèrègú kèrègú ọmọ ọmọọba oṣù sọlá ọmọ irúkẹ ìjọba ọmọ onírèké àgbẹjọ nímọ̀ọ̀bà ọ̀tún ọmọ ẹ̀húdù ìmẹ̀rẹ̀lẹ̀kẹ̀ ìjẹ̀ṣí ọ̀nẹ́bàtìrì lùgbẹ̀ kẹrù pẹ̀bọ bọ̀bà sùn sọlá bẹ́bí ni wọ́n pọ̀ kí ilé àwọn bàbá yìí. ọmọ ẹbí ìjẹ̀búdà àwa rèé àmọ́ra wa. ọmọ ẹbí ìjẹ̀búdà àwa rèé àmọ́ra wa. ojúlówó ọmọ ìjẹ̀bú la jẹ́ kù sí ọ̀rọ̀ ní ìṣèlú bàbá wa. mo tún kọ̀ rí sí ẹbí ìjànà ọmọ ògún ọmọ akin ọmọ ìkorokoro wò ọmọ olúmọ̀gún ìjànà ọmọjọ ọmọ abúlé ṣe ó ọmọ ẹdùnkú ògún kò méjì ìrọ̀ kọ́ ọmọ bàárí là ojú rẹ̀ ọmọ olóko òkú àòyó òpókò ojú méjì ìrọ̀ ní kororo lúlẹ́lì mìlà ọmọ ojú ìbojú lẹ́rù ọmọ olókìtì amúṣu gbọrọgbọrọ lóko ọmọ olókìtì kékeré ojú kéèkú òkàgbàjà náà sí dẹ̀rọ lọ́jẹ̀ ọmọ alárẹ̀lú ọmọ amẹ́ranko pípa ọmọ alágbẹ̀jẹ̀ àgbẹ̀jẹ̀ kọ́dún rọrùn jíyọ àgbẹ̀jẹ̀ kan mẹ́rẹ̀ mọ́ kù ṣáàṣì ìjìnà olúlẹ́lì jà ọmọ ajúrin kọ́júrin ṣọ̀rìṣọ̀ bẹ́bí ni wọ́n pọ̀ kí ilé àwọn bàbá yìí ó bulẹ̀ kùkù ṣòwò ọmọ àwòrìn ọmọ olóko òkú àòyó òpópó ojú méjì ìrọ̀ ní kororo líjà ọmọ ọlọ́pọ̀ tágbòrò ọ̀nà rẹ́nu ọ̀múṣù rí ìkà ọ̀múṣù lẹ̀lẹ̀ ìkà ògbọ́n tíjọ́ ọdún àwọn ìran bọ́kọ́ ọmọ ọlọ́gbọ́n gbọ́ràn ẹ̀rọ òdì bẹ́bí ni wọ́n pọ̀ kí ilé àwọn bàbá yìí. àwọn ọmọ ẹbí ìjànà màrẹ́ ọmọ òdú ọmọ akin ọmọ alágbẹ̀jẹ̀ ni wá o àgbẹ̀jẹ̀ kọ́dún rọ̀rọ̀ díọ̀ wọ́n mú irẹ́ mọ́. ẹbí ìlọ́tí ni mo tún gbà lọ ọmọ ẹja ọmọ olókùn ogún kọ́dún rọ̀rọ̀ díọ̀ ọmọ ìkọ́ńṣọ́lá ọmọ alágbá àgbákù gẹ̀gẹ̀ òjòrò ọmọ ìpákùn ọ̀rọ̀ kẹ̀yìn létí òkun ọmọ olókùn òkun àmúgbàdágbé mo ṣí bẹ́ẹ̀ ra àmọ́ pupa ẹja aláṣẹ rẹ mẹ́sì kọ̀ọ̀kan àgbóyìn ọ̀rún dúró ẹja nù bá pabọ́ gbó òkun ọmọ ẹlẹ́yìn ìṣòro kúndù ọmọ ẹlẹ́yìn ìṣèkúrú kan sí ọmọ ẹlẹ́yìn ìṣèkúrú kan tí kò mọ́ bá jòdì àdàkàn ọmọ ẹlẹ́yìn ìṣèkúrú kan tí kò mọ́ bá jíbi pẹlẹbẹ yọ ọmọ alágbá ajẹ́gbá gẹ̀rẹ́gẹ̀rẹ́ rọdùn àgbáwulẹ́ra ní sùsílẹ̀ kóró gígí ọmọ pákùn ọ̀rọ̀ ọmọ ajẹjẹ sọ́ra ọmọ olóṣù méje ológùdù ọlọ́fẹ̀ alágẹ̀dẹ̀ àgùdù ọmọ olókùn ìlọtí jẹgbẹ òkú mari òpèrè ọmọ anyúbú omi mẹ́bíbù ẹja tọrẹ bẹ́bí ni wọ́n pọ̀ kí lé àwọn bàbá yìí arígbó ẹja ìjà àná sínúgbò òkun
ìdọ́ba ni mo tún kọ́ orí sí. ọmọ oníṣẹ̀ṣẹ̀ ẹ̀mùyìn ọmọ oníṣẹ̀ṣẹ̀ ẹ̀mùyìn kì í sóbò gbádùn. ọmọ olóṣùn àmúgbàdágbélẹ́mùyìn ọmọ olóbì ìkọfà àtúgbónírí àtúrọ̀nà òkè òyẹ̀ ọmọ àtẹ̀yẹ ọsọ ni ọmọ amíṣẹ̀ṣẹ̀ pèsè ọ̀la ọmọ olóbì àtúgbónírí àtúrọ̀nà òkè òyẹ̀ ọmọ aráléláwùlé ògodo ọmọ amágógó dẹmẹmú lúfẹ̀ bébé ni wọ́n kó kílé àwọn bàbá yín. òkúta kan ti ṣàpórì kíkọ́ ọmọ olóore ìjọ òkú ọ̀nà òkè dọ́bà ọmọ olóṣè méjì sápọ́tábó ọmọ olóṣè kan màrúkú gbàbú mùtámù tapẹ̀tẹ̀ òkú ògodo àjàmójú ẹ̀bọ̀rá àjálẹ̀ òkú onítaṣú àjàmójú ẹ̀bọ̀rá àjálẹ̀ òkú onítawú ọmọ àtikàn wẹ́rẹ́ ṣọ́ni ọmọ olókè dọ́bà amágógó dẹ́mẹ́mú ọdún nípò gẹ̀dẹ̀ lérí gígọ́dà bí aṣọ pupa nílé àwọn bàbá ẹ̀yìn ni. ẹbí ìdọ́bà oníṣẹ̀ṣẹ̀ ọmọ oníṣẹ̀ṣẹ̀ ẹ̀mùyìn èyí sókùn gbádùn. àwa lẹbí ìdọ́bà oníṣẹ̀ṣẹ̀ ọmọ oníṣẹ̀ṣẹ̀ ẹ̀mùyìn èyí sókùn gbádùn. ẹbí mi là ni mo tún gbà lọ ẹbí ìyá mi Chief Mrs. Tekla Olúwayẹmí Adébáyọ̀ tó dolóògbé lọ́jọ́ ọjọ́sí ẹ̀yìn rẹ̀ ọmọ ní máa jẹ́ yeye ọmọ ìyá ẹgbẹ́ ìjọ kátólíìkì sí Èkìtì nígbà ayé rẹ̀ mo ní ọmọ gbọ́rùn sọ̀rùn rẹ̀. Chief Peter Káyọ̀dé olórí ẹbí ìmìlà ṣé bẹ̀lẹ́ ní aboró òde ẹ̀ ó kó wà jẹ́ pẹ́ lórúkọ lọ́rùn ọba ọmọ ọ̀ṣuṣu ọ̀wọ̀lọ̀ ọmọ ẹlẹ́gbẹ̀rin o ọmọ asẹ́kùrẹ́gbọ̀ ọ̀ṣun ó dé gígùn lóko mọ́tò rẹ̀ ṣeré alẹ́ ọmọ oníyà ògbèrè mọ́ ọmọ olóò ìṣèkéré owó ìṣèkéré kan bí kíráká ṣe yí ṣàmọ́dún ọmọ alágbára gidigidi ọ̀nà ẹ̀mí ládùn àgbàrá kọ̀dúnkọ̀ nà bájámọ̀ láyà àkọyà ṣùgbọ́n límìlà kúùgbó èkú kúùgbó ọ̀pọ̀ alágbára yà yí sí mẹ́mọ̀ ọmọ agbúgbó aṣọ mẹ́fà àròdò òwúlé yásán ọmọ ọlọ́gbọ́n ọgbọ́ngàn rìnrìn kojú méjì ìró onígororo lúlé límìlà ọmọ aṣọ́rò bó ogun ọmọ ọ̀ṣun ọmọ egígún mẹ́ẹ̀gígún jẹ́ni ọmọ ọmọlẹ̀mí hùn ṣòra ọgbọ́gbọ́ aṣọ mẹ́fà àròdò òwúlé yásán òtòkòròjò ọ̀sẹ̀ kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni kẹ́ẹ̀bẹ́ ní lórí kan fún àkìtì pa òjì rẹ̀ ọmọ àófùn yùnyùn ṣòro ọmọ aṣẹ́wà yókè òun máa rán ogún ilé òṣì ọmọ adégígún ṣọ́ ọ̀parí ìlànà lúlé límìlà ọmọ amégígún mọ́kó ọmọ aṣọ́rò mọ́yà rẹ̀ tọrẹ ọmọ egígún kégígún ṣọ́ ọ̀pá dọ̀rọ̀dọ̀rọ̀ lúlé níjòkó ọmọ ọ̀ṣun òkè irọ́ ríru todo ìṣàrọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ ẹlẹ́gígún rẹ̀ kan ṣe ẹ̀ka ìdé níjòkó ọmọ adégígún ṣoríkù ṣiṣẹ́ rún bọ́bọ́ ọmọ òtòkòròjò pò yí rẹ́rẹ́ kẹsì ìbalẹ̀ oko mọ́rọ́ anídúgbò mọ́ra mọ́mọ́ alẹ̀ òkèlúlé ìyá ẹ̀bọra ẹbí ìmìlà ni mo ti wá ọmọ àwòfún yùyù ṣòro ọmọ aṣẹwà yókè umarọ ẹbí ìmìlà lẹbí bàbá mi ọmọ àwòfún yùyù ṣòro ọmọ aṣẹwà yókè umarọ. ó tún dàbí ìmìjẹ ọmọ egígún mú mi jẹ ni ọmọ ọmọlẹ́mí ìṣòwúrà ó yàjẹjì yagiya ti ya ọ̀pára ẹbọ ọmọ aṣọ́rò mọ́kù tẹ́tẹ́lẹ̀ ọmọ aṣọ́rò bọ́ nírẹ̀ ṣímòrì ìjùkú yásù ó ṣòro mọ́bùnrin rẹ̀ tọrọ ọmọ òkòkòrò ipò yìí rẹ́rẹ́ ṣe fún balẹ̀ ọmọrọ onídùúgbò ọmọrọ mọ́mọ́ alẹ̀ òkèlúlé ìyá ẹ̀ para ẹbọ ọmọ adégígún mọ́tò rẹ̀ ṣeré alẹ́ ọmọ adégígún ṣọ̀párì lọ lúlé níjòkó ọmọ egígún rẹ̀ kàn ṣe ẹ̀ta ìdé níjòkó ọmọ olówó sísọ balẹ̀ rẹ̀ oko akẹ́tù ògbà ẹ̀mọ́jú ojú omi rọ gẹ̀rẹ́ sọ́dọ̀ omi mọ́ ọ̀tún ṣomi akẹ́tù ibi kan dàgẹ̀rẹ̀ kan sí ìpàjá ògún o ibi kan dàgẹ̀rẹ̀ kan sí ìpàjá ògún bẹ́bí ìmìjẹ ni ọmọ owó rí ìrorò omi akẹ́tù òpìpọ̀ ojú omi rọ kẹ̀ṣẹ̀ sọ́dọ̀ mọ́ ọ̀tún ṣomi akẹ́tù ọmọ egígún bíbí ìjẹ́ ni ọmọ òde gígún ṣọ́ ọ̀fárìlà òtòkòròjò nípò yìí rẹ́rẹ́ ń bẹ́ ní orí hàn fàkìtì gbà òdì rẹ̀ bẹ́bẹ́ nílé àwọn bàbá yìí ni. ibi ó dàgẹ̀rẹ̀ kó sí ìpàjá ògún o ẹbí mi jẹ́ ọmọ egígún bíbí ìjẹ́ ni ọmọ ọmọlẹ́mí hùn ṣòwúra ẹbí mi jẹ́ ọmọ òsì Èkìtì ní látìlẹ́yìn odi a ò mọ̀ ní báwọn ká àgbàkò nínú ayé lórúkọ lọ́rùn ọba
ṣọmọṣọmọ ṣì